ẹ ti mọ̀ wípé àwọn nǹkan kan wà tó bá pa wá pọ̀ ó ṣeé ṣe kó tún jẹ́ òun náà ló máa padà tú wa ká. Àjọṣepọ̀ tó ti wà láàrin King Dr. Saheed Osupa àti àáfàá SUNA òun ló tú wọn ká yìí. Rìkíṣí tú wọn pọ̀ òun náà ló tú wọn ká o. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo ibi tí ọ̀rọ̀ yìí fẹ́ wó sí. Lẹ́yìn ìgbà tí àáfàá Saheed SHITTU tó ti wá padà tún fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká jọ máa wo ibi tó fẹ́ yọrí sí. Àṣírí àràǹbarà ni ẹni tó létí inú àti ẹni tó bá ní àgbọ́yé òun ni mò ń bá sọ̀rọ̀. Àṣírí àràǹbarà ni. Ẹ jọ̀ọ́ ẹ share kẹjẹ wò, ẹ comment pẹ̀lú nǹkan tí ẹ lérò pé ó máa padà ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí ṣe ń lọ báyìí. Àṣírí àràǹbarà ni. Ẹ ṣe mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ látàrí King Dr. Saheed Osupa, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin àwọn àti àáfàá SUNA tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ tí mo gbé jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n comment. Ọ̀pọ̀lọpọ̀ míì gan wọ́n fi ohùn ránṣẹ́, nítorí màá play audio voice note audio tí wọ́n send sí mi tí oníkálukú tí wọ́n fi sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Osupa òun ló fẹ́ẹ̀ dàbẹ́ ní wípé wọn ò gbàgbọ́ yé àwọn nǹkan tí mò ń sọ. Mo jẹ̀ sọ síwájú nínú fídíò yẹn dáadáa wípé àwọn tó bá létí inú àti àwọn tí wọ́n bá gbọ́ àgbọ́yé àṣírí àràǹbarà eléyìí tí mo mú wá. Kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ gangan nípa wípé ta ló fẹ́ fi ọlọ́pàá gbé àáfàá SUNA? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ yìí tó ti bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lójú wọn tí wọ́n ti ń bá lọ òun ni wọ́n ti ń padà sọ̀rọ̀ wípé kì í ṣe King Dr. Saheed Osupa àwọn ni wọ́n fẹ́ fi ọlọ́pàá gbé àáfàá SUNA àti wípé kì í ṣe àwọn ni wọ́n fẹ́ rán àáfàá SUNA yìí lẹ́wọ̀n. Ṣùgbọ́n àwọn nǹkan tó wá fàdí ọ̀rọ̀, àwọn nǹkan tó gbé ọ̀rọ̀ yẹn pọ̀n, nítorí gbà tí ọ̀rọ̀ yẹn tí mo farabalẹ̀ tí mo gbé sí gègé dáadáa, mo rí wípé àáfàá Saheed SHITTU àwọn ni wọ́n fẹ́ fi ọlọ́pàá gbé àáfàá SUNA yìí. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ gangan ni wípé àáfàá Saheed SHITTU yìí àti àáfàá SUNA yìí iṣẹ́ wọn ìṣe wọn kò yàtọ̀ síra wọn o. Àáfàá Saheed SHITTU yìí tó bá wá padà gbé àáfàá SUNA láti lè rí evidence eléyìí tí àáfàá SUNA tó gbé dání, voice note tí King Dr. Saheed Osupa tó ti sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ àsọtán eléyìí tí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Osupa kí wọ́n gbà wọ́n gbọ́ látàrí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ síwájú. Gbogbo àwọn ọ̀rọ̀ tí King Dr. Saheed Osupa ti sọ sọ́wọ́ àáfàá SUNA tó wà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí record, òun ló fẹ́ dàbẹ́ ní wípé àwọn kan ti ń dúró láti lè gba ọ́díò yẹn lọ́wọ́ àáfàá SUNA láti lè gbọ́ síwájú sí dáadáa, àti pé bóyá wọ́n tún fẹ́ mọ̀ bóyá àáfàá SUNA yìí ó sì ní àwọn ọ́díò àwọn voice note yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣírí àràǹbarà. Ẹ wá jẹ́ ká wò dáadáa, ẹ jẹ́ ká farabalẹ̀ ká wò. Tí Saheed SHITTU tó bá gbé ọ̀rọ̀ yìí tó gba àwọn voice note yìí lọ́wọ́ àáfàá SUNA tó wá gbé jáde, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa pẹ̀lú àwọn nǹkan tá a ti sọ tẹ send sí mi àtẹ̀yin tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ nípa bó ṣe yẹ kí King Dr. Saheed Osupa kí wọ́n ṣe láàrin ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n King Dr. Saheed Osupa ibi tí àwọn fẹ́ gbé ọ̀rọ̀ lọ tó bá ṣe wípé ó fẹ́ yàtọ̀ sí ibi tí àáfàá SUNA tó fojú sí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ́díò tí mo fẹ́ play. Tá a bá wá gbọ́ ibẹ̀ gangan láti máa mọ̀ bóyá King Dr. Saheed Osupa wọ́n mọ ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ wó sí.
ẹ jẹ́ ká gbọ́ ọ́díò yẹn, ẹ jẹ́ ká gbọ́. My dear brother, ẹ kú iṣẹ́ takuntakun. Lórúkọ Ọlọ́run Ísírẹ́lì máa dára fún yín. Inú mi á dùn tẹ́ bá lè play voice record yìí, voice note yìí tẹ́ bá lè play. Ó wù mí kí Alhaji Saheed Osupa kó gbàgbé ọ̀rọ̀ yìí o, kó bẹ̀rẹ̀ ẹ̀ pátápátá. Kí ọ̀rọ̀ Alhaji Saheed Osupa fúnra ẹ̀ má bàa máa ṣe mọ́ lára, torí ọ̀rọ̀ ẹ̀ tí ń ṣe mọ́ lára. He's a teacher. He's a prophet. He's a counselor. So that is why you need to forget and let it go. Kí ẹni tó wà lókè má bàa di ẹni ilẹ̀, kì í ṣe pé nítorí ṣé ajá Saheed Osupa ti ń so àgbàdo mọ́jì. Yes, I love you. Nínú ẹ̀mí yìí ṣe èèyàn kan tó lọ́tọ́ máa ń sọ pé nínú gbogbo onífújì, Ifá Osupa kan ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí Paso. Yes, I so much bring out message out of his message. So please, nǹkan tí mi rí ó yàtọ̀. Náà ní fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ whatever. That is why I said Muslim ṣá, especially those Afa ṣá. So you need to be careful. Just tell him to not say anything talkless of taking off any fucking action. You just leave him and let him go. Kí Saheed Osupa wá padà máa rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Kò sẹ́ni tó ń dalẹ̀ èèyàn tóun náà fúnra ò ní balẹ̀ lọ. Because mo fẹ́ kó yé pé for now afáàyàn ò gbádùn láàyè and anything can happen to him. Bó ṣe wà ní gbogbo oríire ọkàn ti wà, ó ti lè ní attack, ó ti lè ní heart attack, ó ti lè ní BP nítorí òun fúnra ẹ̀ gan àìlèsùn àìlèwo ó ti bá. So I'm begging of him, kó má sọ pé lórí ọ̀rọ̀ ẹ̀. Please, if you can play it, tí ọ̀rọ̀ yìí bá lè gbó tó lè dọ́dọ̀ Olúfimọ́, kí Olúfimọ́ jẹ́ kó mọ bẹ́ẹ̀. Let's cover it up. Let's forget about it. They should not talk about it. Even all the fans should not talk about it again. They should, whatever, they should do as if nothing has happened. Please, I'm begging of you, in the name of God, it shall be well with you. God bless you. Orúkọ tèmi ni Evangelist Fẹ́mi Ayọ̀délé Rúdọlá. Ẹ jẹ́ kí n tún play ẹlòmíì tó tún fi ohùn ránṣẹ́ sí mi. Eléyìí tí ẹ gbọ́ tán yìí, ẹ ti gbọ́ orúkọ wọn, pásítọ̀ ni wọ́n o, kẹ́gbọ́n nǹkan tí wọ́n sọ. Ẹ tún gbọ́ ìmíì tí wọ́n tún fi ohùn ránṣẹ́ sí mi pẹ̀lú ẹ̀. Fídíò tẹ́ post orí Facebook wọn sẹ́, kò ń ṣe kí n Dr. Saheed Osupa mo fẹ́ arrest ẹ̀ báyìí. Afa SUNA gbogbo ti fẹ́ ní ó ti sọ ẹni tó fẹ́ arrest ẹ̀ is Afa SHITTU. Afa SHITTU ló lọ report ẹ̀ fún àwọn police, kò ń ṣe Osupa. Tẹ́ bá lọ ṣàṣe orí péjì ẹ máa rí ibi tó ti fẹ́ náà rẹ̀ sọ pé Afa SHITTU
ló ní kó wá arrest òun ibi compensation ọ̀rọ̀ tó ń sọ ó play video ẹ̀ ó record ọ̀rọ̀ tó ń sọ òun àti afáṣítù yẹn ó record ẹ̀ kalẹ̀ ó dẹ̀ play ẹ̀ torí tí ẹ bá ń lísìn sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn tí ò bá ẹni tí ò bá mú wa padà jẹ̀bi lórí ọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀kọ́ tẹ owó fídíò tó ṣe last tó post last ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ torí mo wo lónìí ibi tó wà tí afáṣítù yẹn ti jọ sọ̀rọ̀ ẹni yẹn ti sọ pé kí ló ń sá fún òun lòun ní káwọn ọlọ́pàá arrest ẹ̀ ní kí ẹ lọ gbọ́ dáadáa ọ̀rọ̀ yẹn á rí nílé yìí ànílé yìí á jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń báyọ̀ sọ̀rọ̀ tó máa ń rẹ́kọ̀dù ọ̀rọ̀ kalẹ̀. No situation tí nǹkan bá ṣẹlẹ̀ wá ní sòrò wà wọ́n tó lè bá yín ojú ẹ̀ and everybody á lè wà in peace kò ṣe lè tó ṣe lórí online tó bá wo gbogbo message táwọn èèyàn message ẹ̀ òun làwọn èèyàn ṣì ń bójú. Ọlọ́run lọ́jọ́ ní aṣáájú ẹ̀ àkóró ilé náà lè jẹ́ lẹ́sìn fún wọn. ẹ ṣé púpọ̀.